wọ́n bá ní àwọn olórí láàfin ojoojúmọ́ náà fi ń lé wọn kúrò. Wọ́n ní step táwọn máa fi kúrò láàfin pé tí Naomi bá yí wá sáàfin pé àwọn lè kúrò fún Naomi láàfin pé fún Naomi ló máa kúrò fáwọn. Ẹ máa wo àwọn aláìní kan ṣe àwọn alápá má ṣiṣẹ́ wọ́n rántí wọn tí Naomi kábíyèsí kéde rèé ó ti fi gbogbo ìwà wọn pátápátá ó ti fi bá wọn jà lórúkọ nígbà tí kábíyèsí because ọ̀rọ̀ wọn ti sú kábíyèsí nígbà tí kábíyèsí ìbá fi wọ́n lẹ̀ láàfin tó wá pé wọ́n respect ara wọn kan respect kábíyèsí ìbá má tiẹ̀ wúlẹ̀ jàǹpátá bẹ̀tẹ̀ wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí wọn ò nífẹ̀ẹ́ Naomi ń gbọ́ yẹ pé kábíyèsí nífẹ̀ẹ́ Naomi wọ́n láwọn nífẹ̀ẹ́ kábíyèsí bí kábíyèsí bá ti nífẹ̀ẹ́ Naomi wọn ò lè nífẹ̀ẹ́ kábíyèsí òun ni ìjà tó wà láàfin ó gba atrocity burúkú torí Naomi náà ṣe ń ṣe àṣìṣe káàkiri kí ni ti àṣìṣe tó ń ṣe fún Naomi nípò Naomi ọlọ́run fún lọ́mọ tiẹ̀ wẹ́rẹ́wẹ́ ó dẹ̀ ń bímọ tiẹ̀ wẹ́rẹ́wẹ́ Naomi ní kólúkálukú má bímọ àwọn ìwà wọn ìkà wọn òun ló fún wọn ní ìyà jẹ láàfin torí wọ́n fẹ́ kí àwọn fẹ́ dà bí Naomi ṣe dà Naomi ò dẹ̀ fipá ṣe kò dẹ̀ fagbára ṣe Naomi ń ṣe tiẹ̀ pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ pẹ̀lú ìwà ìtẹ́lọ́rùn ó ní gbogbo ìtàwọn ń ṣe wọ́n ń ṣe wà lára ìwà ìnítẹ́lọ́rùn ìwà tó jẹ́ pé wọn lè ever gbọ́ àdúrà ro wọn torí gbogbo iṣẹ́ burúkú tó ń ṣe fún ọmọ lọ́wọ́ báwọn náà ṣe fẹ́ rí ọmọ bí nítorí pé ìwà ìlara burúkú tó ń ṣe fún Naomi kí náà pọ̀ lọ́wọ́ ni ẹ wo gbogbo ayẹyẹ tó jẹ́ pé wọ́n ṣe fún Mariam ṣé ìwà rere ti Mariam ló pọ̀ tó yẹn òun persecute Naomi òun ṣe gbogbo oríṣiríṣi sí Naomi ìwọ wá ní kí tiẹ̀ dá báwa ní tiẹ̀ kí fẹ́ dà gbogbo àṣírí yẹn náà mọ̀ tó yẹ kán jáwọ́ nu pàlàpàlà kí oore ọ̀fẹ́ kó lè tó fún wọn torí Bíbélì fi yé wa pé ó ní ká máa pọ̀ fọ́nú ẹ̀ṣẹ̀ ká dẹ̀ máa ní kó oore ọ̀fẹ́ Ọlọ́run máa pọ̀ sí irú ìfẹ́kúfẹ́ onírú oore ọ̀fẹ́ wo ni kọ̀ràn bẹ́ẹ̀ ìyà náà máa bá ń bẹ̀ wọ́n dẹ̀ ń jẹ kinní kan péré gidi yá rẹ̀ torí ẹni ọwọ́ wọn ṣètò nǹkan tó ń fẹ́ ṣe understand àwọn bó ṣe ń pariwo tó ń sọ pé kí Naomi kúrò láàfin torí tí Naomi bá ti kúrò láàfin ìyà wọn ó máa dínkù bẹ́tẹ̀ tí ìyà wọn bá fẹ́ dínkù àfikún ìyà jáwọ́ lọ́rọ̀ Naomi wọ́n ní bí ìyá Lájẹ wá lọ bá wọn pé ẹ̀kan tanra yìí bí Naomi ṣe wà ò níbi ẹ lọ tẹ bá lé Naomi léni Naomi yìí máa dúró sáàfin ẹ̀yin lè máa lọ ẹ wá sọ pé kí Naomi máa lọ ìyá yín ló kó ìyàjẹ yín o níṣẹ́ ìgbọ́mọ̀ wọ́n ìyá nífà sọ ìtàn Naomi àti kábíyèsí fún wọn ní ààfin pé kí ni Naomi fẹ́ lọ fún yín fún kọ̀ràn kí Naomi lọ fún yín láàfin Naomi ló máa ẹ̀yin lè máa lọ pé pẹ̀lú bí ẹ ṣe sọ pé alájẹjọjà alájẹ tàràkà alájẹ fèkì àjẹbánu tí gbogbo ń jẹ láàfin báà lè ṣe fẹ́ ríre gbà ẹ lè ríre gbà ọ àfi kẹ́ wá jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi ẹ sọ fún Naomi pé ẹ jáwọ́ ẹ ní kí Naomi tó ẹyà jáwọ́ já ẹnu lọ́wọ́ nínú ọ̀rọ̀ Naomi torí Naomi ló láàfin gẹ́gẹ́ bí ìyá nífà ṣe sọ pé ẹni tẹ́ni kó kúrò láàfin òun ló láàfin Naomi ti bẹ̀rẹ̀ ààfin yìí tó jẹ́ pé ó ṣe kókó ṣe pàtàkì tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó lẹ́mìí Naomi ní ààfin kò lè sẹ́ni tó lè dé Naomi láàfin kọ̀ràn bẹ́ẹ̀ ẹ mẹ́ka àbùkù ẹ má ṣiṣẹ́ ni o
ẹ ṣe tán ẹ lọ ń gbọ́mọ ọlọ́mọ wá sáàfin. Ṣẹ́yìn ò mọ̀ pé ìdúró sí ìbẹ̀rù sí fún yín? Instead tẹ máa lé Naomi kúrò láàfin. Ẹ̀yin gangan ni ẹni ìbànújẹ́ tẹ bá fẹ́ kí ayé yín tòrò, káyé yín tòrò, káyé yín túṣẹ́. Ẹ má wulẹ̀ fi ọ̀rọ̀ Naomi sẹ́nu torí kò ní bí lọ. Títí láéláé ni Naomi wà láàfin. Ẹni tó bá dẹ̀ sọ pé ó fẹ́ ṣe igi ní òjijì pé gbogbo irọ́ tẹ̀ ń pa mọ́ Naomi. Wọ́n ní kíní ìwà òjijì lẹ́yìn hù. Kábíyèsí kò ṣetán láti lé Naomi lọ. Pé tẹ bá ti jẹ́ kí inú kábíyèsí dùn, ẹ̀yin náà rí ìdùnnú ọ̀hún. Ṣùgbọ́n tẹ bá sọ pé ẹ fẹ́ ìdùnnú kábíyèsí láàfin, pé gbogbo yín yọ àgọ́ náà, pé gbogbo yín ń lọ ni. Wọ́n ní dúró síbẹ̀ rẹ̀ sí fún yín o. Pé ẹ ti ṣì àfi tẹ bá jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Ìjọ́ tẹ bá ronú pàdà pé Naomi kò sí nǹkan tí ẹ lè ṣe fún Naomi tí kábíyèsí máa accept. Wọ́n ní kí gbogbo wọn kó wá palẹ̀ ara wọn mọ́ kúrò láàfin. Torí àìpalẹ̀ mọ́ kúrò láàfin, wọ́n lè máa rí ìnira o. Wọ́n ní ìnira gbáà lè máa rí. Yìí máa ṣe kékeré. Wọ́n náà yí wà lẹ́nu Naomi pé kí Naomi kó fún àwọn nísìnyí. Wọ́n ní ìyá Nífá sọ pé ẹ̀yin ní nísìnyí. Ibi tẹ́ ti ń bọ̀ lè máa padà sí. Torí bá lè ṣe fẹ́ nísìnyí. Wọ́n dẹ̀ lè nísìnyí. Nígbà tẹ́ dìde nílé ọkọ̀ sí níbi ìjókòó yìí, tẹ́lẹ̀ wá sí ilé Naomi. Tẹ́ ń wá ń jà pé kó kúrò láàfin. Àbẹ́yìn gangan ni kẹfì ní kí ìsinmi wọ̀nyí títí láéláé. Pé tẹ bá jáwọ́ lọ́rọ̀ Naomi, àwọn náà wọ́n á bá yín ṣe dáadáa. Pé ṣùgbọ́n tẹ bá jáwọ́ lọ́rọ̀ Naomi, pé dúró sí ìbẹ̀rù sí fún yín. Wọ́n máa ní kí ṣe kékeré pé Ìyá Nífá ó gbàràn jẹ. Pé Ìyá Nífá wà lẹ́yìn Naomi. Rẹ́rẹ́rẹ́. Bó wà lọ́rọ̀ Naomi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Pé wọ́n ní ìwé sí Ìyá Nífá láàfin. Pé àwọn pípé yẹn pé àṣìṣe lásán ni wọ́n ń ṣe. Ẹ̀yin èèyàn mi. Lè jọ torí ọlọ́kẹ́ bá dá sọ̀rọ̀ Naomi àtàwọn olórí tó jẹ́ pé wọ́n ní future. Wọ́n kàn wá pé káwọn sáré wá. Káwọn wá jẹjẹkújẹ káwọn dẹ̀ jẹ kán sá kúrò. Wọ́n ní kábíyèsí ni àgbúrò èṣì rẹ̀ ń jẹ lọ́ba pé ìyà ò tí ì tó yà. Wọ́n lè jẹ́ kí ẹ máa rí ẹnu máa sọ̀rọ̀ láàfin. Pé kí Naomi jáde. Kí Ọlọ́run kó gbé ẹ̀mí rẹ̀ dẹ̀. Kí Ọlọ́run kó jẹ́ kó ìbàdé gbogbo àwọn olórí. Àfi tó bá pọ́n fẹ́ parun. Wọ́n ní ẹni tó bá fẹ́ parun, ó di dandan yóò parun lójijì. Wọ́n ní kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé òjé. Ẹ bá mi share, kí ẹ bá mi like. Kéde kí ẹ máa fi tó kù sí comment section. Agbára àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Ọlọ́run á fún wọn ní sùúrù. Wọ́n ní sùúrù tí Ọlọ́run wọ́n ní kí sùúrù kọ́ Ọlọ́run kó fún wọn ní sùúrù yẹn ni pé kí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Òun nìkan náà lè rí ìyọnu kábíyèsí. Pé tó wá ṣe ìdílé pé kí kábíyèsí á ṣe ìdílé. Ẹ̀yin èèyàn mú kí n update ní nǹkan tó ṣe. Àwọn oníranù. Ẹ ṣí jàre yín tẹ̀tẹ̀ sí. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá fi tó kù sí comment section. Báyọ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.